Erinlomo, Erinlomo, Erinlomo. Àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, ẹ wá wò pilẹ̀ ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Owó ojú mi rí lọ́jà ayé, owó ojú mi sọ bótó bótó. Erinlomo, 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 Erinlomo. Àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, ẹ wá wò kọ̀kọ̀ ẹ̀dá, ẹ wá wò pilẹ̀ ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Ẹ wá wò níjà ayé, owó ojú mi rí lọ́jà ayé máa sọ máa wò. Erinlomo, Erinlomo. Ìgbà ẹ̀dá ń bọ̀ ní sàlùwàyé, orí olùṣe wọn láyàn mọ́ ọ̀gá o. Ẹ̀dá dáyé tán wọ́n gbàgbé àṣẹ̀dá, ọ̀rọ̀ ń bárò máa rò fọ́ o ẹ̀ wá gbọ́. Erinlomo, Erinlomo. Olùṣe wá àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, olùṣe wá láyàn mọ́ ire. Ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Owó ojú mi rí lọ́jà ayé máa sọ. Erinlomo, Erinlomo. Àráyé ẹ má jàjà díjú, bó ní ti rí ọ̀la ó máa máa yan o. Òun àbáṣe lónìí ọ̀rọ̀ ìtàn lọ́la, tá a bá ń jà bí kákúkọ̀ òkè àgbọ̀. Ẹ má jàjà dákú. Erinlomo, Erinlomo. Àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá o, ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Owó ojú mi rí lọ́jà ayé máa sọ tèmi máa rò. Erinlomo, Erinlomo. Sọ fún mi pé ẹ mú anything wálé. Ẹ lọ sójú ogun, ẹ kábà dání ẹ múbọ dání. No! Kò lè ṣẹlẹ̀. Báwo lè ṣe máa dé tẹ́ bá sọ pé ẹ mú anything wá? Èyí ọjà tẹ́ kó lọ, ẹ gbé wálé. Owó rẹ̀ ẹ mú wá. Ah! This is ridiculous. Kí ló ṣẹlẹ̀? Ẹ yẹ. Kí ló wọ́n kùnà bá mi sọ̀rọ̀ náà? Sorry gan. Though àwọn èèyàn tí ẹ ń sọ̀rọ̀ àwọn lásìkò yìí kò ń ṣe bá ṣẹ̀ṣẹ̀ bá wọn ta. It's over 7 years tá a ti máa ń bá wọn ta tó jẹ́ pé tá a bá gbọ́jà fún wọn àwọn náà máa dá wa lóhùn padà dáadáa. Irú nǹkan báyìí ò dẹ̀ ṣẹlẹ̀ láàrin wa rí. A lérò pé wẹ́ẹ́ ní ẹ bá ṣẹlẹ̀ láéláé. Èmi ò dẹ̀ lérò wípé bí a ta bá fẹ́ lọ bá wọn ta lórí business level a ní láti máa padà kó bọ́n kó fún padà ní tá a bá fẹ́ lọ bá wọn ta lórí business. Bọ̀ ilé tó ṣẹlẹ̀ yìí àmọ́ pé bó ṣe máa rí nìyẹn. Shut up!
kí ló kọ́ mi pẹ̀lú gbogbo pálapàla tó ń sọ yẹn nǹkan bí change at any time kò sí ohun tó kọ́ mi pẹ̀lú gbogbo rubbish tó ń sọ yẹn ìwọ náà come to take your feet báwo lè ṣe máa lọ sójú ogun àdá ẹ̀ mú dání ìfúnpá kò sí ẹ̀ mú bò dání ẹ wá dé bíńsì ẹ wá sọ fún wa pé kò sówó ẹ̀yin bí orí yìí ti dàrú ṣé fẹ́ gbọ́ àpadà sẹ́yìn ni ẹ fẹ́ sọ wá dé dúró nílẹ̀ àbí ṣé ẹnu iye ọjà tẹ́ gbé lọ ṣá 10 million naira 10 million naira orí yìí ti dàrú o ẹ gbọ́ mi sọ̀rọ̀ náà ẹ sọ mi di wèrè náà say something àbí. Erin, can you imagine this boy? Wọ́n wá empty handed, wọ́n mú anything wálé. Wọ́n lọ èyí ọjà tó kó lọ wọn mú wá. Owó rèé wọn gbé bọ̀. Kò possible sẹ́. Ọjà ńkọ́. Wọ́n á ní wọ́n mú anything wálé. Look at them. Ẹ wo wọn. They are fools. Possible. That's not too good. Ẹ ń lọ sí ojú ogun to fight a good war. Mú nǹkan jà dání. Oh, that is stupid. What? Mú nǹkan jà kọ́kọ́ dání. Kó bọ́. Kájà. Away you go. Hey, yeah. Open up. Kò sí bọ́. Kó ìpọ́n lọ́la. Ó lọ sí ojú ogun ó lo ìfúnpá ó lo ìgbàdí ó dẹ̀ fẹ́ jà àjàyè. Oh my God. Away you go! You failed me again. This mistake will give birth to your death. Okay, go. Gbogbo yẹn máa lọ. That's right. Yes, ìṣẹ̀lẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kí n mọ̀ wípé ọmọ nìyẹn tí mi bá sílé. Ẹ tún jẹ́ kí n mọ̀ wípé ọmọ nìyẹn tí mi bá tún wà ní at the same time. Dúdú Yankee, Espresso. Banky, Espresso. Despa. Espresso. Lẹ́gẹ̀lẹ́gẹ̀ ọkọ mi Lanky. Zuli. Yes, boss. Ṣẹ̀rí Dúdú Yankee tẹ́ wò yìí.
ó ti ṣe a lot pẹ̀lú mi. ẹ rí pé mi ò lè filẹ̀ òun lè kó ní sáàbì tí mo wà. àìmọye ìgbà ni mo ti pè pé ṣé kí n yáṣẹ́ fún un. ṣùgbọ́n jẹ́ kí n mọ̀ ẹ́ pé ibi tó wọ́n ṣì wà yìí ó ń tẹ̀ wọ́n lọ́rùn. náà mo fẹ́ kẹ́nìkan kan yín náà kẹ́ni náà ṣẹ́dí lẹ́rù tó ṣẹ́dí o. lágbàlọ́ ayọ̀ ní tí ṣèwárí lè tẹ́ ṣe yìí 20% lẹ́kọ̀ọ́ jẹ́ but I'm gonna give you 30%. Thank you, sir. Thank you, sir. lẹ́yìn yẹn nìkọ̀ọ̀kan yẹn mọ́gọ́rùn-ún kọ̀ọ̀kan lọ sílé kẹ̀kọ́ lọ fi yẹn ṣe weekend. Thank you, sir. dúdú tó bá di ní ọ̀túnla ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀ ní dáadáa ni o. makọ̀makọ̀ ló yẹ ń kàn oyè tó bá kanra wò tí ara ẹ̀dẹ́ bá ní ìforítì àgbàdà kan òun náà. ok dúdú ẹ pẹlẹbẹ ẹ mọ. You pack it. Jeff! Yes, boss. Tell me from AY. AY! Sir! AY! Yes, sir! Fucked up. Play with me. Actually, Jeff! Yes, boss. Jeff! Yes, boss. Park it. Yes, it was sister was fun. Come on down, come get some. I'm on the run. Enemies them fire burn. Don't let them they say. Legendary, legendary, all my
August visitors mo nílé ní ìbáyìí ìwé rẹ ṣe. Ṣé wàá okay? Abọ́ra how are you? Ojú torí yín gbó. Bí àjì, èwo ni August visitor? Ṣé mo ṣe ń wálé ẹ̀ kí ló ṣẹlẹ̀? Àánú ẹni tí èèyàn bá ti rẹ̀ èèyàn ti pẹ́ tí kò ń ṣọ̀sẹ̀ méjì tó ti ń lọ bí oṣù márùn-ún ẹni ẹ ti di August visitor àbẹ́mọ̀. Ẹ jọ tó lọ́wọ́ tiẹ̀ ní sùúrù yẹn kọ́ ni mo bá wá bí. Bí àjì, ó ní liver gan-an o. Liver mi yí náà tó realistic kí ló ṣẹlẹ̀? Kí ló dé tí èmi máa gbé ọjà ránṣẹ́ kó dẹ̀ máa mówó mi àtọjà tó wò dẹ̀ gbá gbẹ̀ sọ́dọ̀ kí ló ṣẹlẹ̀? Nítorí yẹn lẹ ṣe wá sí ibàyí. Kí ló sọ fún mi ṣé kò tó torí ni? Dọ́mi náà mo ṣe kò tó torí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò lè ìsí gbá bọ̀lọ̀ mi ò gbá bọ̀lọ̀ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó ti ṣe sí apá lẹ́nu nìyẹn ó lè ṣe sẹ́sẹ̀ lọ́la. Orí pọ́kọ̀ ẹ̀ ló wá síbà. He will never come. Kò ní wá nítorí pé ó mọ̀ ẹ́ pé òun ti ṣe àìmọye nǹkan tó jọba ẹ̀ fún mi rí mi ò dé bínú. Ẹ má kó dìgbà tí nǹkan wá sọ pé ń bínú náà. Ó ti yẹn sìn bàbá ní ìdòwò nìyẹn ẹ̀dọ́ dìgbà business tájọ́ ń ṣe pọ̀ yìí a lè jáwọ́ lára ara wa máa ṣe lọ for life ni níjọ́ tó bá ti wọ̀nyí náà èmi náà tó kó sí i lọ́wọ́ ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kẹ́ mọ àwọn ọmọ tí wọ́n wá wọn kojú òṣùwọ̀n rárá o tó tẹ́ bá délé kẹ́ lọ train wọn dáadáa. Ó dà pé mo bó ṣe yẹ. What's that? Daddy. Yeah. I need my money. Ṣùgbọ́n ó sọ fún mi sí pé ọkọ mi ò lè wá bẹ́ẹ̀. Ọkọ mi ò lè wá báyìí. Bí àjẹ́ tó bá kọ́ gbẹyẹ kọ́ náà pè lájẹ́. Àwọn èyí tó bá pọ́ mọ́jẹ́ jù. Ó ní àjẹ́, òun lẹ̀ náà forí fún. Jẹ́ sọ fún ẹ, má gba owó mi lọ́wọ́ ẹ o. Mo fún ẹ léyìn sí àrọ̀lá. Tó mi bá débi lẹ́kọ̀ọ́ àwọn olówó. Èmi ló yọ fáírọ̀sì. Àbọ̀ mo fi fáírọ̀sì ní tó mi dání. Ọkọ ẹ̀ ò ní tọ́ ẹ̀ ò pẹ̀lú mi. Mo lè wọ́n ní let be the first and the last. Bí ọjọ́ ìwà wáyé, wà á mú orí ìdájọ́ ní ọ̀lọ́. Wo bí èmi pẹ̀lú ọkọ ẹ̀ àṣìṣe ń ṣerú nǹkan báyìí pẹ̀lú ra wa. Kò nírun sáà bẹ́ẹ̀ torí pé kò lè wá. Ẹyin náà máa dúdú pé mi ló bá ṣẹlẹ̀ sí mi ní wá báyìí. Màá tún dúró dojọ́ ta máa tún pàdé tó máa bọ́ sọ́wọ́ tèmi náà ni. Okay? Dọ́gba bẹ́ẹ̀. Shut up! Bí àìjì, jẹ́ kí n rí owó mi lénìí sí ọ̀la, òtútù sọ. Tí o bá fún mi ní owó mi, máa jẹ́ kí ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó fún ẹ. Fún mi ní owó mi, kíkó èyí má bàa kéde. O ṣe wà. Kí wọ́n rí? O ṣe wà. Ok. Ẹ̀dọ́kùnrin rẹ̀ tó, let's go. Àfi tí wọ́n máa ké lẹ́dọ̀ yín náà lóko. Ìwọ sọ fún ọ̀gá ẹ̀ o, wọ́n ní next bá wá síbà tó bá dánwó tó dánwó yẹn, máa jọ yẹn lójú. Wọ́n ní next bá wá síbà ẹ̀, mo wà nílò sílé tó jà pẹ̀lú wọn. Wọ́n dúró kọ́kọ́, wọ́n lọ́rọ̀ ti dé, ẹnu kìnìún lọ́wọ́ wà ó. Ẹnu kìnìún lọ́wọ́ máa wà. Ìrùmú lọ́wọ́ kò ṣe é fàtó. Ó kà ti yọ, ó kà ti pa kìnìún. Ipa ń rajà lọ́wọ́. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ló ní ìbámi. Yes, boss. You are a disgrace. No. Kò sọ reason fún mi tí o máa fi gbé ọjà lọ tí o máa padà wá with an excuse. O gbé ọjà 15 million naira lọ o wá ń bọ̀ pẹ̀lú 10 million naira. Jeff. Yes, boss. Kò sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. Ọba lóòótọ́ la gbọ́jà lọ bàtà dẹ̀ débẹ̀ à transact normally ó yẹ kó fún wa ní 15 million bọ̀ ó fún wa ní 10 with the promise pé tó bá máa yá ó máa fún wa ní balance. Mo dẹ̀ wò pé àbókí náà là méjèèjì we deal with this business every time ni mo ṣe wò pé kì í wálé tí máa délé a máa ṣàlàyé fún pé bó ṣe lọ nìyẹn àmọ́ pé ó máa di bó ṣe di. I really try bàbá omi ló pọ̀ ju ọkà wa lọ. Omi pọ̀ ju ọkà lọ that is to say alágbára dọ̀lẹ́ you are a fool. Jẹ́. Yes, boss.
má sọ bẹ́ẹ̀ mọ́ láyé. Mike Tyson nígbà tó máa ní rẹ́kọ̀dì ẹ̀ sẹ́ni tó bá nínú rẹ́kọ̀dì yẹn. Yes boss. Dirú ẹgbẹ́ òun dá wáyé Mike Tyson lè mí lálágbára. Definitely. Why tó fi wá jẹ Tyson? I fool. Yeah. Má jẹ́ kí inú bí mi débi pé màá sọ fún ẹ pé wọ́n tó wà lákọ̀ọ́tù tẹ́lẹ̀ máa dá ẹ padà sápòsì. Tí wàá rí pa pọ́ọ̀sì ló bí ẹ máa dá ẹ padà sẹ́yìn. Ó mọ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Má rò pé a ò mọ nǹkan tó ń ṣe débi tó mú wá sọ fún ẹ pé wàá jẹ apá ọ̀tún mi. Wọ́n máa misbehave. Jẹ́ ọmọ bíi 5 million naira mi ṣe máa padà. Ṣòrí 10 million tó gbé wálé ẹ̀mí gbọ́ rárá. Tí o bá ti wá pé 15 million naira tó yẹ kó jẹ́. Màá ṣe wàá mọ ọkọ tí màá ṣe. Jẹ́ you know I don't talk too much but I waste life, you know. But how we go that operation where this kind of thing go happen? See as don't dey phone for me now. Erinlomo, Erinlomo, Erinlomo. Àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, ẹ wá wò pilẹ̀ ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Owó ojú mi rí lọ́jà ayé, owó ojú mi sọ bótó bótó. Erinlomo, 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 Erinlomo. Àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, ẹ wá wò kọ̀kọ̀ ẹ̀dá, ẹ wá wò pilẹ̀ ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Ẹ wá wò níjà ayé, owó ojú mi rí lọ́jà ayé, máa sọ máa wò. Erinlomo, Erinlomo. Ìgbà ẹ̀dá ń bọ̀ ní sàlùwà. Orí olùṣe wọn láyọ̀ mọ́ ọ̀gá. Ó ń tẹ́ mi lójúmọ́lẹ̀ o. Tí màmá ó ń tẹ́ mi lójúmọ́lẹ̀. I don't like what you are doing. Gbogbo àwọn clients mi ló ti fẹ́ pàtàn ní kọ̀ọ̀kan. Why are you doing this? Nígbà tó bá pàkan lẹ́yìn tó pàkan lọ́la tó pàkan lọ́túnlẹ̀, èèyàn mélòó ló kù tí ń fẹ́ bá ṣe business? You're killing them, you're killing my business. See, Mama, you kill me every day. You're killing my business. Whatever, kí náà bá ṣe fún ẹ. Mo fẹ́ jọ̀rọ̀ owó lọ ni. Ṣebí mi lè mi fà ẹ́ sí business. Ṣebí mi lè mi fọ̀nà hàn ẹ́. Èmi jẹ́ kó mọ ọ̀tún yàtọ̀ sí òsì. Kí ló dé tó jẹ́ kí mi handle situation yẹn? Tó kàn ṣe àgbàǹgbà tó take position ọkàn. Let me handle them. That's what I'm saying. What you fẹ́ pa wọ́n tán now? Erinlomo. Mo pa àwọn clients ẹ̀. Àwọn clients ẹ̀ ń cross way mi ni. Wọ́n fẹ́ mi lójúmọ́lẹ̀. Àwọn clients ẹ̀ ń fẹ́ lépa ẹ̀ ní wọ́n fẹ́ pa mí. Then kí wọ́n lajú mi sílẹ̀ báyìí kí jẹ́ kó pa mí àbí? No! Mi lè jẹ́ kó pa mí. No, girl. This is not a threat. I'm just telling you what is right and what is wrong. I expect you to do the right ones. Let me handle the situation. I remain your husband, you know. No! No! Ó yẹ kó mọ̀ pé mi lè gbà láéláé. Ó mọ̀ pé tí mò ń sọ yìí náà. So kí n lajú mi sílẹ̀ kí n jẹ́ káwọn yẹn kan waste life me just like that. No. Mi lè gbà. Mi lè gbà o. Tó bá ṣe continue láti máa ṣe gbogbo nonsense yẹn. Mama, ó ti yẹ ó gbọ̀n mí náà. See, Mama, you're playing with fire. Erinlomo.
mi rí lọ́jà ayé máa sọ máa wò. Erinlomo Erinlomo. Ìgbà ẹ̀dá ń bọ̀ ní sàlùwà ayé, orí olùṣe wọn láyàn mọ́ ọ̀gá o. Ẹ̀dá dáyé tán wọ́n gbàgbé àṣẹ̀dá, ọ̀rọ̀ ń bárò máa rò fọ́ o ẹ̀ wá gbọ́. The elephant. Erinlakatabu. Here you go. Báwo ni business now? Okay. Pushing it. Everybody's a pusher. Adoption. Definitely. Like a pusher. Then. Scully! That's me. You know, so mo ní instance kan tí mo fẹ́ kó get nǹkan tó jẹ́ tó gbé mi wá gangan nìyẹn. Say, wait a minute. Mi ò rí Mama T. Oh. Oh, àti Moreto ló jáde lọ. I see. On business. Oh, that's nice. Obìnrin bí ọkùnrin ló ń ké sí yẹn. That woman is a strong woman. Woman of timber and lions. Scully. Yeah. Ìwọ rẹ̀, èmi rẹ̀. We've been together since childhood. Definitely. It can bug me. Really? Hey, bug me, seriously. Mo dẹ̀ wo rárá, mo left, mo right, mo center. Mi ò rí ẹni tí mo lè fi ọ̀rọ̀ náà lọ, tí mo lè bá òótọ́ ń bẹ̀, ju Scully lọ. I know Scully will not tell me something bad. You should count on me. I look at Scully, I see the truth. Definitely. Yeah. It's about tea, Mama. Ṣé tí wàá lóyún sí ní àgbà o? Tó bá lóyún, kò bá dáa. I look at tea, Mama. I see a betrayer. I look at tea, Mama. I see danger. Scully, mo rí tí Mama bí ẹni tó lè gba oje lójú alágbára. Kò lè jẹ́rú ẹ láéláé. Èmi mọ̀ pé Erinlomo, ó dẹ̀ mọ̀ pé èmi ní ẹkùn tágìrì gbéra ẹ̀ níjà. Àmọ́ tóbìnrin bá gbé ète dé, omi á yọ ní ojú alágbára. I am skeptical. I am afraid. Alágbára ò gbọ́dọ̀ ṣubú o. Ó dé wọ̀. Scully. Yeah. I don't know what to do. You should know better nípa ọ̀rọ̀ obìnrin. As a matter of fact, mo ti fẹ́ sọ fún ẹ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n ṣé mo ọ̀rọ̀ lọ́kọláya ó léwu díẹ̀. That was why I was keeping short. But notwithstanding, ìgbà tó ti fẹ́ náà rẹ̀ sọ́lé ní, I have to tell you the truth. Báwo lobìnrin tí ò bímọ fún nìyàn? Báwo la ṣe máa jẹ́ kó mọ gbogbo in and out to business? That could be dangerous for you. Ẹni tó bímọ fún yàn gan ni kó má bàjẹ́ ká má ti wà lẹ́yìn tí ò bí àbí. Scully. Obìnrin tó bímọ fún ni ń pa ni. Kámbélé tí obìnrin tó jẹ́ pé kò tiẹ̀ bímọ kankan. Mo ti mọ̀ pé o máa sọ̀rọ̀ fún mi tipẹ́tipẹ́ ṣùgbọ́n ọgbà tó dẹ̀ ti sọ́ọ̀sì, this is what I want you to do. Ó ṣàmọ̀ nǹkan tí a ṣe fún Becky. I just have to be found. Bẹ́ẹ̀ni. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè. Ká bá rẹ́rìn ká máa pọ́n ya rẹ́rìn. Ṣé bẹ́ẹ̀ mi lèèyàn kan ṣoṣo tó ń pè ní people? Mi ò gbọ́dọ̀ ṣubú o. Mo ṣe ń sọ yẹn ló ti ń yé mi o. Àbí ká lòfin nú Bible ni tí Mósè. Definitely. Tó ní tó bá jẹ́ ojú ọ̀tún ẹ ló bá ń yọ ẹ lẹ́nu, yá dànù. Tó bá lè ṣe ẹsẹ̀ ni. Gé dànù. Tó bá jẹ́sẹ̀ ká gé. Ó ń sọ̀rọ̀ nísìnyí náà. Now you're talking. I don't know why this should be a big threat fún ẹ. Come on now.
Actually. Me, God. This is beautiful. This is beautiful. I love it so much. What color combination, you know? Actually, I'm going to more color than like. So today I should say to your taste. Bẹ́ẹ̀ ni mọ́mí torí pé ẹ̀gbọ́n mi ti mọ color yín ó dẹ̀ ti mọ̀ pé color yín ni ó náà ṣiṣẹ́ tó ṣe wà okay. Gbogbo ẹ̀ in fact I'm speechless. But dúró ná Ayọ̀dèjì ó dẹ̀ ṣe gbogbo nǹkan báyìí ó ti jẹ́ ká mọ̀ ó fún wa lára inú ẹ̀ ti jìn jù. Bọ̀dá mi inú wọn ti jìn jù Ọlọ́run ní tó fi ṣe àdúrà nǹkan tó tó báyìí wọ́n lè sọ fún yín mọ́mí kò sí ẹ̀ fún wa lára ń gbọ́ àmọ́ pápá àrí. My mommy, mo mọ̀ pé a ti máa yà ẹ́ lẹ́nu bọ̀ láti ta. Ṣé rí inú ibi tá a wà yìí mi ò rẹ́ǹtì ẹ̀ o mo rà fún yín lórúkọ yín. Ṣé wàá rí ọpọlọ tó fi ṣe nǹkan tó ṣe yìí ọpọlọ náà ò ní bàjẹ́. Àmín o. Gbogbo nǹkan tó bá ti dáwọ́lé báyìí ó máa ṣàṣeyọrí. Àmín àmín. Ọlọ́run tún máa dùn ẹ́ ní bó ṣe ń dùn wá nínú Ọlọ́run máa múnú tiẹ̀ náà dùn lágbára Ọlọ́run ó ní gbégun eléegun o ìyàwó tiẹ̀ ló máa fẹ́ ó ní gbégun eléegun o. Àmín. Ẹ tó wá múnú ẹ̀dùn ló máa fẹ́ agbára Ọlọ́run. Àmín àmín. Ẹ wá dúró ibi tá a dé yìí èmi fẹ́ lọ rí bedroom. Ẹ jẹ́ ká rà. Ìyàwó máa tóbi gan. Ìwọ ni kò máa ń bá wa jọ jàǹkú bá dúró. Ìṣúná tó ń jẹ sílẹ̀ lọ́mọ sí ní màgbà. Ibo láìjọ́ sí ìṣúná ní màgbà ló fi ní gbọ́dọ̀ wọ̀. Desmond! Mélòó mo sọ pé tí bá ti sọ̀rọ̀ kúndọ̀ gbòmí lẹ́nu mọ́. Desmond, look here. No, ṣé o kí bọ́ọ̀sì ẹni mo jẹ? Mo ti sọ fún ẹ pé tí bá ti ń sọ̀rọ̀ ẹ̀mí dúdú yankí, mi fẹ́ kó máa gbòmí lẹ́nu mọ́. Sí, dúdú. Màá yín ẹ̀. O yọ ìbọn sí mi. Màá wá. Wà kú. Desmond. What's going on? Sir, ẹ lè believe pé mo bá Desmond sọ̀rọ̀, ó yọ ìbọn sí mi, ó ló máa shoot mi. What Desmond? Sir, ó frustrate mi ni. Ó frustrate ẹ. I see. Shoot. No, sir. Me mean it. You shoot. Shoot him now. You have to shoot him. Either you shoot him or you shoot me. No, sir. Me, sir. Sir. This will never happen again. Desmond, I think go shoot mine or go off right now. So, nítorí pé mo ti fi ìfẹ́ hàn ẹ́ àbí mo ṣe é lọ́mọ ó lè jẹ́ kí n máa regret pé kí n mo nífẹ̀ẹ́ sí. So tí n bá fẹ́ kí n tó pọ̀wọ́ ló lè yí sìn èṣù yẹn lè lo ẹ́ kó lè yìnbọn fẹ́ tó dúró yìí. Dáhùn. Ǹjọ́ tí mi pẹ̀lú náà bá ń sọ̀rọ̀ tí o bá gbòdì lára ẹ̀ o lè padà yọbọ sí mi náà. Rárá sá. No, ìwọ tó ti yọbọ sílẹ̀ fún mi o lè ṣe sí mi náà náà. Sórí ìwà ara kan tó bá sọ fún mi. That is what okay ṣe good leader. Kí ni ohun tó lè máa bá ọmọ ní ẹ̀fà tó máa fi lọ́sẹ̀? O gbọ́dọ̀ fẹ́ ilé tó bẹ́ẹ̀. Ohun tí ẹ̀mí ìtẹ̀ṣe ẹ máa regret pẹ̀ ṣe Ọlọ́run bá.
Agogo ọ̀run lù kọ́gó. Àṣàrà ìlú fẹ́ rí iṣẹ́ ṣe. Ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó. Wọ́n ṣe jáde 20 minutes ago. Maryland no law. Don't lose your target. Àṣàrà ìlú láti rí iṣẹ́ ṣe. Torí ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti ń polówó. In the next 20 minutes, am I reach your work? Yeah, Baba. No traces. Okay. Ikú lè rí ẹ̀ṣẹ̀. Restless. Bá mi wọ́n Scarly dáadáa. Bá mi wọ́n Scarly dáadáa. Kí ló dé tó fẹ́ wọlé pàrí mi? Kí ló ṣẹlẹ̀? Ohun tó mú gbọ́jà fún nìyẹn kò dẹ̀ sanwó mi. Lóòótọ́ ni mo ń threaten ẹ̀ pé kó sanwó mi náà. The next thing ni pé ó fẹ́ máa lé pẹ̀lú mi láti máa pa mí. Lẹ́yìn Scarly drop mi tán. Ọpọlọpọ ìlú rẹ̀ tó. Bí mo ṣe rí ọ̀tá ìbọn tó ń bọ̀ báyìí, ìyẹn tó lè rọ́ mi dànù. Kí ló dé tó fẹ́ pa mí? Ó jẹ̀ mọ̀ mí o. Ọmọ mi ò tí bá gbá Scarly mo máa padà ní o kò gbọ́ mi ní anything you know that. Scarly gbé ìbọn sí mi. Ó na ìbọn sí ẹ. No ó fẹ́ pa mí ọ̀tá ìbọn ń bọ̀ báyìí olóòlù ló yọ mí lùrẹ́ tí ló tì mí dànù náà. Scarly gbé bọn ó aimẹ́ ó dẹ̀ fire. Larry, you know me. You know me very well. Ma drop Scarly o. Scarly! Èmi lẹ́kùn tágìrì gbéra rẹ̀ níjà. Èmi ní dààmú tí mo dààmú onílé mo tún dààmú àlejò. Scarly ò ní yìn mí mọ́. He won't try it again, right? Best bet kó má try ẹ̀ kó má try mi o. Ẹkùn tágìrì speaking. So. Báwo ló ṣe ṣẹlẹ̀? Oh, actually, sir, akọ̀nlọ náà ni Ọlọ́run ní ká sọ pé yọ wá. Sir, cause ẹni tó yìnbọn yẹn sharp shooter ni sir. Mo kọ̀ jẹ́ kó mọ̀ pé ó jura wọn lọ ni. Cause mi lélẹ̀ tó yìnbọn yẹn báyìí tó ń bọ̀. Èmi ni mo guide mama tí mo swab wọn sísàlẹ̀ tí ìbọn yẹn ò fi bá wọn. Wọ́n ló jẹ́ kí ìbọn bá mama. Yeah. Ìgbà tí ọ̀tá ń bọ̀ ó ti kúrò. Yeah, mo ti wọn kúrò tí. Ó jẹ́ kí ọ̀tá bá kó pa. Exactly. Ó ti kúrò lójú ọ̀tá. Yeah. As in, mo ti wọn kúrò kó má bá wọn. Fantastic. Thank you, sir. You can go. Sir? Go. Thank you, sir. Yeah. Why? Why? Uncle mi, mo jù lọ sọ́jà gan. God, aunty pretty. Aunty, ní problem lára o. Ọlọ́run, ẹ wò látijọ́ tí mo ti mọ ẹ̀gbọ́n mi ò mọ obìnrin kankan wá sílé ẹ̀yin ni first person
láti mú wá sílé. Oh, a beautiful. Ẹ wò má yẹ kí n purọ́ tán yìí. Ìdí tí mo ṣe like ẹ̀gbọ́n yín kò yé mi. I love him tie. I swear to. Ọmọ ọgbẹ́ gbọ́n mi náà love yín torí tí ò bá love yín ni mo yín wá sílé. I love him tie. I love him. Hello. Oh, mommy. How are you, my dear? You're welcome. Welcome. Báwo? Yeah. How are you? Oh, my mommy. Ìyá tí ò wẹ̀ tó ń dán 616. Ah, ìwọ náà ni mo fẹ́ jọ. Ah, mommy bẹ́ẹ̀ ni torí ẹ ti dojú. Ah, daddy gan ni lucky. Mọ́mí, ẹ̀yin náà lè máa ń disturb mi pé mo ti tójú bọ́ o, mo ti tó gbéyàwó sílé o, mo ti ní nǹkan tọmọkùnrin ní. Èmi náà wá jókòó mọ́ àrò pé òótọ́ dẹ̀ mọ́ mi sọ. Wọ́n á wò lọ, mo wò bọ̀, mo dẹ̀ mọ taste mọ́mí. Ẹ get. Wọ́n á rò pé okay, ẹ jẹ́ kí n mú ìyàwó àfẹ́sọ́nà wálé. Kí n wá fi hàn yín ìyàwó àfẹ́sọ́nà mi. Kí lorúkọ ẹ náà? Turayo Badmus ni ma. That's nice. Ọmọ Olúbo ni ẹ́? Ọmọ Abẹ́òkúta. Okay. Iṣẹ́ wo ló ń ṣe? Mo ṣe small business kan bí a kí n ra àwọn bags kan kí n ta, kí n ra àwọn tops náà kí n ta. Ẹ wo, ó tún máa ń lọ Dubai o. Really? Ah, that's nice. Thank you, ma. Èmi máa like yóò tẹ̀ máa níṣẹ́ lọ́wọ́. Mi ò like àwọn ọmọ tó máa ń rìn kiri títì ni. Bẹ̀rẹ̀ máa jà. You're welcome to this family. Àmọ́ ṣorí níbí báyìí o. Ṣọ́ra àwọn méjèèjì tó wẹ̀. Àwọn kan púpọ̀ lọ́wọ́ mi ni wọ́n. Mi ì dẹ̀ kí n fi wọ́n báyàn ṣeré rárá. Tó bá ti ṣe sọ fún mi. Jọ̀ọ́ má fẹjọ́ ẹ̀sùn yàn mú fọlọ́run bá bẹ̀ o. Mo ti gbọ́ wọn. Ṣó ti gbọ́. Ra wa pẹ̀lú ẹ̀. Bísí, ṣé o ti ṣe oúnjẹ tó máa jẹ? Ah, mommy, ẹ gbóòórùn látàrọ. God, mo ti mọ̀ pé wọ́n bọ̀, mo ti fi lé epo tí, mo ti fi ọ̀nà ọ̀rọ̀ kà. So, wọ́n ti sọ fún ọ láti jẹta pé wọ́n mú yàwó bọ̀. Rárá, ọkùnrin ṣe kí mo dédé sọ fún jẹta yẹn. Ìgbà tó pè mí tó ní àbọ̀dá mi ṣe mú náà, èmi kò rọra jí sọ fún ni. Ó ti yé mi, ó ṣòfófó ní báyìí. Ẹ wá èdè fíìmù. Ṣé rí bàtà àti báàgì tán sọ yẹn? Òun gbogbo ní kókó ẹ ṣàfẹ́ mi lọ́wọ́ kémi gé àtẹ látọ̀dọ̀ yẹn. Ṣé ò ń gbọ́? Mo gẹ́ ẹ̀rì. Ṣé ò ń gbọ́? Ṣé ò ń mọ̀ nǹkan tó sọ? Lọ́wọ́ sóúnjẹ kó sóúnjẹ fún mi. Ọmọ sí ọ̀sẹ̀. Àìsí ẹ̀wọ̀ ilé nílé yìí o. Ọ̀dọ́ ilé nílé yìí o. Àìsí ilé nílé yìí ẹ free o. Ọ̀dọ́ ẹ̀gbọ́n jùlọ sọ́jà. Kòkòrò jowójowó. Mọ́mí, ọ̀rọ̀ lẹ́sàn yẹn kòkòrò gángan ni. Òun nìkan ni máa rí ní ẹni tó yẹ pé yes, ó fẹ́ báyìí jíṣẹ́ láti sitting room sí bedroom lásán 10,000 naira. Owó oníṣẹ́ ni. Bó ṣe ń gbà nìyẹn. Bísí Ayílára orí ẹ̀ wà ń bẹ̀ jù. Wà okay. After Ọlọ́run ìwọ ló kàn. Ìwọ ló wà lẹ́yìn mi, ìwọ ló ní kí n máa dún. Sọ fẹ́ẹ̀ tó ń bá sọ̀rọ̀ lórí láì yẹn pé ọkọ ẹ̀ ti dé ní kò court. Má pẹ́ padà, má pẹ́ padà. Ọmọ iṣẹ́ mi lọ́sàn-án, ìyàwó mi lóru. That's my darling. So how are you? I'm okay. I can see that you're smiling. Kí láṣìírí happiness yẹn? Yeah, àwọn àbúrò mi ló ń bá mi sọ̀rọ̀. Mo gbọ́ díẹ̀ nínú conversation yẹn. So, how was your day today? Cool. Tí màmá. Yeah. In fact, ìjà gidi ni mo gbé lọ bá Scarlett. Kí ló dé? Kí ni ìyàwó mi ò bá ṣe fún tó lè máa lépa ẹ̀ kiri? Kí ni ìyàwó mi ò bá ṣe fún tó fẹ́ pa? You know me. Erinlomo èmi ní ẹkùn tágìrì gbéra ẹ̀ níjà. Bẹ́ẹ̀gbà tí Scarlett máa sọ̀rọ̀. Mo ní kí n ṣọ́. Ó deny mo ní ìwọ ń deny. Mo tún gbé ìjà kó. Ìwà tó explain. Mo ní pé náà kì í ṣọ́. Ó mọ̀. Scarlett ò kí ń parọ́. Tí Scarlett bá pààyàn, á dúró tí òkú yẹn á dẹ̀ fọwọ́ sọ̀yà pé ókè o òun ló ń pa. Mo ní náà
yes lóòótọ́ ló ń jẹ tí màmá lówó bẹ̀ẹ̀ tó wọ́n á lè ti torí ẹ̀ kó ń wá tí màmá kí ló fẹ́ máa lépa ẹ̀ fún. ó lóun á san owó yẹn ó tún dá ọjọ́ tó máa san láìpẹ́ ló dẹ̀ ló máa san. ó force mi láti believe ẹ̀ torí nígbà tó table gbogbo ọ̀rọ̀ yẹn èmi náà believe ẹ̀ lórí pé mo gbà pé kò ń ṣèyàn kan tó máa ń parọ́ ògbójú ni ó gbójú dẹ̀ máa dúró tí òdodo tó ń sọ ni. so tí mama forget it. It is not Scarlet. Erin. Yeah. Kò sí nǹkan tó lè sọ fún mi kí n má gbà pé kì í ṣe Scarlet àbí. Tí n bá lọ discover pé Scarlet ni, tí mo lọ ṣe gbogbo findings mi, tí mo rí pé Scarlet ni, kò ní fine ẹ̀fọ́ ni o. Tó bá padà ṣe findings yẹn, tó bá jẹ́ Scarlet ni, we will double the trouble for him. It is not Scarlet. Who here? I'm going to find out. And it's going to be war. Okay? War. Aha. Eyanko. Wale. Erinlomo, Erinlomo, àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ ẹ wá gbọ́. Owó ojú mi rí lọ́jà ayé, so Erinlomo, 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 àráyé ẹ wá. Storyteller ńlá ni mi ò lè sọ story fún ẹ kó má kó jẹ. Sọpọ̀ lọ. Ọlọ́run. Ìwọ má gbọ́dọ̀ nínú story kẹ̀. You are a real storyteller. Wọ́n sọ fún mi àti mo wà bẹ́ẹ̀ story náà story máa jẹ. Ṣùgbọ́n mo ti rántí mo fẹ́ sọ wọn kan fún ẹ. Last time tí mo wálé yẹn sí mi bẹ́ńlẹ̀ àní mo rí Jeff ní nǹkan bíi briefcase kan. Wọ́n wá rí tí wọ́n ń kó nǹkan sí bíi white powder báyìí bó kò yé mi. Mo kò fẹ́ bẹ̀rẹ̀ question lọ́wọ́ ìjọ. Kí orí tó ń tò ó dẹ̀ rí. Àdá Jeff ló ń jàre. Àwọn kankan wà tí mo sọ fún ẹ rí tí màá sọ fún ẹ lónìí. Bí owó ṣe ń wọlé fún mi. Sórí ní ọjọ́ kan gba èmi ò tí ì lówó rárá. Ọlọ́run tiẹ̀ ti gbàdúrà. Mo wá lọ títí. So wá ní kankan tó pè mí àti máa kó pọ̀. Mo ṣá surprise ẹ̀gbọ́n lọ́jọ́ ẹ̀ máa ní láti pè mí. Mo kọ́ fojú di máa yẹn. Ṣé nígbà tó máa gbé mi délé ẹ̀? Oh no. Baby, onígbàdúrà mansion. Ṣorí mansion tí mo ń sọ̀rọ̀ nípa yìí. Ilé jẹ́ pé bá wò wá kí ajé kú kalẹ̀. Ẹ̀rù kọ́kọ́ bá mi. Bọ́mọ yẹn ní kí n jókòó, ó ní kí n má bẹ̀rù. Ó ní level tí òun wà yìí, nǹkan tí mo ṣe fún òun lé ní dáìsí òun fẹ́ ṣe mí lórí yẹn padà. Ó wá mú powder kọjá dé. Powder yẹn wà nínú ẹlọ́n kékeré kan báyìí. Ó wá gbé fún mi. Ó ní kí ni kí n fi ṣe. Ó ní kí n kọ pé tí n bá pe èèyàn ládùúgbò mi àbí ẹni obìnrin tí n bá pe pé tí n bá fẹ́ fún ẹ̀rù lè bà kí n kọ fi ṣe bí powder kí n wá close mọ́ wá jẹun tó máa ń lọ club kó fi pa ojú ẹ̀ káàjọ ṣeré jáde. Ó wá ní títí má ti rí tí má ti dé kí wọ́n á sọ fún un. Wọ́n á pe gẹ́ẹ̀ kan wọ́n á fún ní powder mo fi pàjọ àṣìṣúà bá ṣe lọ sí club ni. Ó ní ìdílé àṣírí bó ṣe ń já torí gẹ́ẹ̀. Kò ń ṣe àwọn ìṣìpín àwọn big men àwọn tó jẹ́ pé tó bá rí wọn in short èmi gan wá jà mí lẹ́nu ọmọ gẹ́ iye tó wá cheap lọ́jọ́ yẹn kò ń ṣe owó kékeré. Ordinary powder. Ìgbà tí mo wá dé padà sọ́dọ̀ ẹni wọ́n sọ pé nǹkan báyìí mo rí nǹkan báyìí mo rí wọ́n ní àṣírí bẹ́ẹ̀ ni ní powder tí mo rí tó ń fún mi ẹyọ ọ̀pọ̀ ẹ̀ lásán tó máa fi ta 300,000. Olówó kì í ta fáwọn ìṣèpínì ó náà big girls ó náà mama ó ní because ó ti mọ̀ ọ̀dọ̀ òun
ó máa ń júwe bí fún wọn oníṣòwò máa connect mi mọ́ àwọn èèyàn tó kó máa ra powder yẹn lọ́wọ́ òun ó máa connect mi mọ́ wọn débi pé tí wọn ò bá sí ara ọ̀dọ̀ mi lọ́dún máa mara along the line wọ́n bẹ̀rẹ̀ sí máa ń fún mi náà powder yẹn tí wọ́n yẹ pé èmi náà bẹ̀rẹ̀ sí ní customer kékeré pàtó wáyé wọ́n wá introduce mi sáwọn a lot of people débi pé tó bá rí powder yẹn lásán wọ́n kì í lè lọ club bébì powder tí mo sọ yẹn powder tí wọ́n fi kún ojú lásán tó bá máa wọ club lásán ó máa ń fare ni ó máa ń fà mọ́ra ni àrìnàkọ́rí láti ipá àbá ti yàn jẹ owó tàbí ẹni sọ̀rọ̀ pa yìí owó politician làwọn ladies yẹn náà ń jẹ ó kò lè imagine ẹni tó ṣe fíìmù tó ṣe kankan tó náà fẹ́ ṣe launching lẹ́yọ kan péré wọ́n fún wọn 10 million naira kí ló fi ṣeré yìí gbogbo bá ṣe lọ bá rú wọn kó sọ pé kọ́ fún ẹni 1 naira wá sọ pé kò sówó lẹ̀ wọ́n dẹ̀ lọ launching wá fún wọn 10 million naira. sweetheart ó ti tún dá bẹ́ẹ̀ good business lele kó gbé bọ́dà yẹn fún mi náà kí mi náà máa fi bẹ̀rẹ̀ business. bọ́dà kí n fún ẹ kó fi gbájú ó gbọ́ wọn ni mo sọ pé ṣe powder yẹn ṣe àwọn èèyàn máa rọ̀ọ̀ṣì ẹ. wàhálà epo máa dùn mí ní kòkàn gbé powder fún mi kó jẹ́ kí n kùn. àyàn ìṣòwò mo ń protect investment mi kí ló mean. powder ṣe kò sí. no màá ti rún nǹkan mi. nǹkan tí o promise mi ń kọ. wo. ṣe dáre. sí wàhálà mi kí lè máa ṣe ṣe. Yeah. You failed me. You lose target. And you're calling on the company now! Timbani Kongo country just one person, one, single, one, and you failed. I'll deal with you. I will deal with you. Look at my face. You look at my face. No, raise up your head and look at my face. Oh, mo rò pé máa gbójú sókè wojú ẹkùn. A jẹ́ kó mọ̀ pé mi ẹni ẹkùn tágìrì gbẹ́rẹ́ níjà. Erinlomo o. You failed me. I am disappointed. But you see, fail, Mary. So you will redouble your stroke and do it again. As your lordship pleases. This time, don't lose them. Sorry, sir. Sorry! Don't say sorry to me! You don't say sorry to me! Okay, you don't say sorry to me! I hate sorry! What? Kill them! Go out there and kill! First time. First time. Anyway, tí ẹṣin bá dání, èèyàn máa ń túngùn ni. Màá túngùn. Màá túngùn, màá jọ irin lójú. Màá jọ irin lójú. Màá ṣe débi pé ẹ máa compensate me. I still remain myself. Yeah.
Jọ́mísà, ẹ̀gbọ́n tí ìwẹ̀ tó ń tán. Kọ́yé kiri wà nìyẹn, òun mi rántí ọ̀rọ̀ pàdé mi kan. Ó wà ní àwa ti kúrò ní kò lo perfume kò jáde natural. Ọ̀nà wọ́n láàyè pọ̀ ẹ̀gbọ́n ìbọ̀lẹ̀ wá ti wá ń bọ̀. Ẹ mọ́ mi wá. Mo ti lọ sọ́fíìsì lára. Mo ń pe nọ́mbà wọn kò lọ. Kò lọ. Mo fẹ́ kó owó kan fún wọn ni. Ẹ fẹ́ kó fún wọn? Mi á kó jíṣẹ́. Ok, máa lọ sọ́sà àkáǹtì wọn. Irọ́ ẹ̀gbọ́n, ṣebí kí n ti kó jíṣẹ́ fún mọ́mísí ni. Eléyìí tẹ́lẹ̀ kúkú máa fi dààmú lọ sí báǹkì. Kí mi kúkú gbà kí n kú bá yín kó fún wọn, ó easy. Kí mi kó fún ẹ? Ó fọ́ ni. Èmi ò rí ti ẹ rí níbi tí èèyàn ti ń fi 10,000 naira ṣe ìrìnsẹ̀ láti sitting room sí bedroom. Èmi ní sí bedroom. Tí bá gbà ta ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀gbọ́n mi ṣáà ni. Tí bá pe nọ́mbà wọn mi tí ò bá lọ, ìwọ sọ fún wọn pé mi ti wá bí wọ́n máa rí alert lórí fóònù wọn. Ìyàwó fèmí kẹ́ tó lọ. Báwo lẹ̀ ń ṣe báyìí tí máa kàn wá bẹ́ẹ̀ lẹ fẹ́ lọ bẹ́ẹ̀? Má ṣe yẹn. Báwo lẹ̀ ń ṣe báyìí náà? Ẹ̀gbọ́n kò dáa o. Oúnjẹ wà nínú rẹ̀ dúró kẹjẹ. Jẹ. Okay o. Fún wọn lẹ̀kùn ṣí mọ́ nígbà tí ò mọ́ra. bá ti rí ẹ nínú múùdù yìí mo pé nǹkan ò ṣẹnu rẹ nìyẹn kí ló ṣẹlẹ̀. kí ló dé tó pa Scarly. Scarly kí ló dé tí èmi pa Scarly. Erinlomo, what is your problem? Ṣé o prefer Scarly to me ni kí ló dé náà ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo sọ fún ẹ pé Scarly lè pẹ̀lú mi láti pa mí but Erinlomo ní kí n yá fi ẹ̀ mo dẹ̀ gbà sí ẹ lẹ́nu still wọ́n ṣì lè pẹ̀lú mi kí ló fẹ́ kí n ṣe mi ò lè fi ilẹ̀ ọ̀rọ̀ kan tó yẹ kí n ṣe ènìyàn ó rí i pé mo smart ó mọ̀ pé mo smart náà ó mọ̀. You kill me every day. You kill Scarly, you kill my business. Erin, wake up now. Ṣé o fẹ́ kó pa mí ni? Scarly was one of my best clients. Erin, ẹni yàrá lògùn gbè náà. Ìwọ fi ṣe ẹni yàrá lògùn gbè. Yes, ẹni yàrá lògùn gbè. O threaten life mi pẹ̀lú ògùn nìyẹn o. No. Mi ìfògùn threaten life ẹ̀ but mo ń jẹ́ kó yé ẹni pé mo smart ju idiot Scarly yẹn lọ. You will be sorry. You will be sorry. Ṣé wọ́n ní Scarly pàdé òkè kí Scarly pàdé mo wà láyé àbí? Jọ́. Let you be. Oh, mẹ́kù. Èmi Erinlomo ló ń bá díẹ̀. Nǹkan ṣoṣo táyìnkẹ́ ń pè ní people. I'll deal with you. Doctor, ẹ máa ṣe ẹjọ́ mi lójú gan ni o. Mo ti rí alert, mo láti lọ date pé bẹ́ẹ̀ ni tí ń rí ẹyẹ méjì ò ń jàṣà. Tó bá já wọn ká máa lé wọn mú kiri ni wọn ní sanwó. Ṣé bí mo rà kọ́ lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ hate kí n máa jẹyàn lówó business ni náà lórí ẹ̀ mo ṣe ra sanwó ẹ̀ èmi ò ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Báwo ni bísíbísí? Kí ló dé ìjìnà sí àpọ̀? Ó yé mọ́mì ẹ̀. Ó yé wọn ní US, ọ̀la China, UK, Dublin, gbogbo bá ṣe ń rajà káàkiri ìyẹn business ò jẹ́ ẹ̀kọ́ kan tí n bá kàn ní àwọn ọjà báyìí ni máa ń yọjú sí doctor. A jẹ́ pé ẹ máa bá mi mú kan bẹ̀rẹ̀. Má wọrí oríṣiríṣi nǹkan kẹ́yìn mọ́tò rẹpẹtẹ tó bá wù ẹ́ kó lọ mú bẹ́ẹ̀. Thank you ma. Mommy, I'm sorry. Mommy. Kí ló dé tó tètè dé? Ọ̀rẹ́ mi ló ń ṣe ti kúrò ní school. Problem pẹ̀lú. Thank you ma. Ọmọ tó jọ ọmọ mi. Owó ló jẹ ìta lórí sí. Owó ló máa ń ṣe irú ẹ̀. Àtẹ̀yìn àtẹ̀gbọ́n ìlórí ẹ̀ là lórí sí.
fẹ́ ra ìwé kan tó ṣe kìíní tí wọ́n mọ̀. Ṣàlàfíà ni wọ́n wà yìí wáìwá. Ìjọ mẹ́ta. Ìwọ àti Bísí lẹjọ́ ń bọ̀ ni. Rárá o. Nǹkan tó ń gbọ́ ṣẹ̀ wọlé sí. Àjọ wa èmi kàn ń bọ̀ tèmi ni. Ayọ̀dèjì ńkọ́. Èmi ò sọ pé mò ń bọ̀ mi báyìí. Mọ́mí mo rántí pé last time ìgbà tí mo wá yẹn ẹ̀sùn ọkàn létí mi mo wá bá yín gẹ̀ẹ́tẹ̀. Òun ni wá. Tó báyìí. So cute. Èmi nìkan. Mo love colour. Ìyẹn ni kọ́kọ́ máa mo ti máa ń gẹ̀ẹ́tẹ̀ àwọn shirt. Office shirt. Àsìwọ̀ yẹn lọ sí hospital. Ọlọ́run ṣe o. Jóná. Dúró. Ṣé mi ni mo gbègbè lè? Ọ̀rẹ́ mi ò wò ní ọ̀rọ̀ ìgbà. Lè máa try gan-an. Ọmọ leléyìí. Àwọn eléyìí ò jọ ọkọ mi ni mo wá rí kì í ṣe ìyá ọkọ wo. Kò ṣe gan-an ọwọ́ ẹ̀ á máa lọ síwájú. I feel so lucky. Ó ṣe gan-an ni ó wà máa rò. Àmínà. Ẹ ò mú mi ẹjọ́ yẹ kí n ti wọ́n máa lọ. Kí ló dé? Bó o dé jókòó kó rè lásìkò jẹun. Olú ilé náà Bísí wà nílé. Bísí wà nílé? Yes. Ẹ jẹ́ kí n yọjú sí mi. Ẹ ó yá lọ rí Bísí. Báyọ̀ sí rẹ̀ kó bá mi pé kó wá káwọn kan ìwọlé. Mama. Thank you very much. Ṣé o wí bẹ́ẹ̀ o dẹ̀ mú lè rí ẹ̀ṣẹ̀ tí màmá ó dùn mí nínú o ọlọ́run á dùn ẹ̀ nù. Àmín. Ọlọ́run tó wá so wá pọ̀ kò ní yà wá. Àmín. Gbogbo wọn tó ń ṣe ló máa jèrè ẹ o. Àmín. Àjọgbé wa aládùn àlóyìn àjọgbé pẹ́pẹ́pẹ́pẹ́ àdẹ́fọ́ pawó. Àmín. Ṣọ́ọ́rí nǹkan tó ṣe tí màmá. Not surprise her. I'm gonna give you a very big surprise. When the present come well, to buy the represent here, I'm sure you'll be marveled. See that? Má dúpẹ́ lọ́wọ́ mi now. Ṣé mo lọ ọkọ mi? Mo sọ pé o ní ìdí owó. Mo dẹ̀ jáde mo dẹ̀ lọ owó fún ẹ. O ní láti dúpẹ́ lọ́wọ́ mi. Ṣé o mọ̀ pé torí títí ẹ Ọlọ́run ṣe dá mi sáyé? I can do anything for you. And besides, tó bá fẹ́ dáwọ́ ìpadà at any time tó bá wù ẹ́, má lọ ṣàárẹ̀ rárá o. After all, gbogbo owó tí mo ní yìí náà, ìwọ náà ló ní náà. Gbogbo properties tó dẹ̀ wá yìí, èmi náà ni mo ní. So o ní láti ẹ̀ tí lọ́ọ́ ṣàárẹ̀ rárá. God, I thank you. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan pé ẹ fún mi ní ìyàwó rere ẹni bí ọkọ mi. Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má yà wá o. Wọ́n ti ní yà wá. Ẹ ṣé Ọlọ́run. Erinlomo, Erinlomo, àráyé ẹ wá wò pilẹ̀ ẹ̀dá, ẹ̀dá tó ń dágbèjára rẹ̀ wá gbọ́. Owó ojú mi rí lọ́jà ayé, owó ojú mi sọ bótó. Erinlomo, 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 Erinlomo. Gbé sínú CRP ọ̀tún gbé jáde nìyẹn. You're a failure now. Alright, so now you get cracking. Consider it done. Good luck.
Yeah. Your target is on the way now. CRV, Mototo, silver color. They're going through Agege, passing through Penn Cinema. Yeah, that is your target area. Don't fail. Yes. My text, good details to go see. You must make it. Agogo Onlu. To the Elekon Timpolo. Asarailu láti ríṣẹ́. Kongo, Agogo Onlu. Good luck. Tí ẹni pé kò kàn gbé fún nǹkan tó máa fi ṣe ó ti yé o. Okay, sir. But Chief. Yes. Ó dàbí pé ẹ promise me. Ẹ lè ti gbàgbé mo kàn ní kí n rán yín létí ní sir. Oh yes, mo promise. No problem. Tí bá ti wá sọ́fíìsì yín, màá fún ẹ tiẹ̀ lè shoot ẹ.